Africa Content TV. àìsàn kékeré tó bá ṣẹ̀dá lọ́jọ́ kan á dàbí wípé kò lálàáfíà kan rí látọjọ́ tó ti délé ayé. tó bá jẹ́ mùsùlùmí ó tí ò kírun tẹ́lẹ̀ tí ò dé mọ́ṣáláṣí rí, àrùn tí ò níṣẹ́ ńlá. bódẹ̀jọ́ nígbàgbọ́ ó tí ò lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ tí ò mọ Jésù, àrùn tí Jésù ìwọ tó wà ń bẹ láyé ò pẹ́ lálàáfíà tó ń rí gàrí wà mú tó tún wà ńlá gidi pọ́ lọ́hùn mí ó ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tó fi ààyè ní ìgbà wa tí ó sọ fún wa pé àjọ máa wà pọ̀ báyìí lé nìní. Kò sí ẹnì kankan tó lè sọ níwòye àná pé àjọ lè wà báyìí lé nìí. Oyè Ọlọ́run náà ni. Ibi tá a máa wà lọ́la Ọlọ́run náà ló mọ̀. Ọlọ́run jẹ́ ká bára wa níbi dáadáa. Àmín. Ramadan ta fẹ́ bẹ̀rẹ̀ yìí Ọlọ́run ọba olójú ẹni ó ti bẹ̀rẹ̀ báyìí lójú wa. Ìgbẹ̀yìn ẹ̀ Ọlọ́run máa ṣàjò sójú ẹ̀mí wa náà. Àmín. Gbogbo bàbá ṣe bíbí pani nínú ẹ̀ Ọlọ́run bá má jà ṣe dànù. Àmín. Má ṣe gbogbo ẹ̀ láṣẹ dànù fún wa. Àmín. Gbogbo ìta bá rántí béèrè lóore àti ìta rántí béèrè lóore inú ẹ̀ Ọlọ́run má ṣàṣe fún wa. Àmín. Ọlọ́run má ṣe wa lóní ìsìlámù àná. Àmín. Ọlọ́run má ṣe wa ní mùsùlùmí àná. Àmín. Ọlọ́run má ṣe wa ní aláṣẹ dànù. Allahumma àmín. Torí gbogbo èèyàn tí ó kírun tí Ọlọ́run ò gbà ó ṣàṣedànù ni. Gbogbo èèyàn tó ṣóore tọ́lọ́run ò gbórí ẹ̀ ó ṣàṣedànù ni. Gbogbo ń ta bá ń ṣe gẹ́gẹ́ bí àfáàṣe wí ká máa ṣe tẹ́mitẹ́mi ká máa ṣe pẹ̀lú pàyà Ọlọ́run. Ẹlòmíì a ní nítorí pé kí ará àdúgbò lè rí òun lòun ṣe ń gbàwẹ̀ kó má bàa pè òun kèfèrí ó dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n tí èèyàn bá ti rí ẹ jẹ́ kọ́ lọ́hùn náà rí ẹ. Torí nígbà míì ẹlòmíì á ní mi ì fẹ́ kọ́ rí nǹkan tí mo ṣe, mi ì fẹ́ jẹ́ kọ́ rí nǹkan tí mo ṣe, Ọlọ́run nìkan ni mo fẹ́ kó rí mi. Allah. Ó dáa bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n tó o bá jẹ́ kọ́ lọ́hùn rí ẹ jẹ́ kéèyàn náà ṣe kí ni jẹ́ kéèyàn rí ẹ kọ́ má bàa pè é kèfèrí. Tó bá sin lọ́hùn téèyàn bá rí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà á torí tiẹ̀ náà ó lè sin lọ́hùn torí ẹ. Nítorí pé tí wọ́n bá pè wá fún ambassadori ansin wọ́n lè ní wàá polówó Coca-Cola, ẹlòmíì nítorí ìfẹ́ tó ní sí ẹni tó polówó ẹ̀yẹn á dẹ̀ máa mú kóòkì. Allah. Ẹlòmíì á torí ìfẹ́ tó ní sí nǹkan tó ní kó polówó yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe. Tí wọn bá bí mo ṣe wà yìí mi ò fẹ́nu mi kún mi ò mú ọtí rí o wàláyé ẹ̀sán tó bẹ̀rẹ̀ ọ̀bẹ̀lẹ̀ káàbà mi ò fi ṣe báyìí gbé pé sìgá ni mo fẹ́ mu ni o àbí nǹkan mi. Reason tí mo fi sọ ni pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò ń ṣagbára ẹ̀mí o ṣe rí. Mo mọ̀ pé tí n bá ń ṣe tí n bá mi lè máa ṣe mo ní about 60 band member èèyàn bíi 60 ló tẹ̀lé mi tí wọ́n bá láwọn ò fẹ́ ṣe rárá màá yìí níbi 40 tó mọ̀ máa ṣe nítorí pé mò ń ṣe bí mi ò ṣe wá ṣe yìí màá fẹ́ lè sọ pé ẹni tó bá ń ṣe inú wọn ò fẹ́ jẹ́ kí n rí òun wọn ò fẹ́ kí n rá òun torí wọ́n rò pé mi ò ṣe yẹn èmi náà ní fẹ́ràn ẹ̀ torí ẹ̀ tó bá ti ń ṣe tọ́lọ́hún rí ẹ jẹ́ kí àwọn èèyàn náà ṣe kí ni jẹ́ wọn máa rí ẹ tó bá ṣoore tó ta ọrẹ fún yàn tó fún yàn ní nǹkan tí wọ́n bá ká ẹ mọ́ bẹ̀ má sáré tọwọ́ bá pò tó ló fẹ́ kán rí ẹ tí aráyé bá ń rí ẹ pé o ṣe náà ẹlòmíì náà torí pé o ṣe yẹn náà àṣebí lágbájá lọ́lọ́run ṣe kàn fún tó ń ṣe yẹn èmi náà ṣe ó dìpẹ́ lórí àníyàn tó bá fi ń ṣe ìwọ ló mà níyàn tó ṣe pé mo ṣe nǹkan mi fún ẹ fún Ọlọ́run tó bá ń kírun má gbà kọ̀rọ̀ pé o fẹ́ gbà kọ̀rọ̀ ọmọ ṣáláṣí no wọ́n máa sọ pé ṣé kàn bá a lè mọ̀ kó kírun ló ṣe peter so bá sọ̀rọ̀ jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ni tá a bá dijú pé ká bẹ́ẹ̀gì àbẹ́yàn tó bá wò pé kó má bàa sọ̀rọ̀ ẹ láì dá àwọn kọ́kọ́ pọ̀ tó yẹ kó ṣe láǹfààní fúnra ẹ tí ò ní padà ṣe tó bá dẹ̀ ti délẹ̀ tán wá ní kí ló dé ti ṣe kò dẹ̀ nílé sọ pé torí tí ń pẹ́ fẹ́ sọ̀rọ̀ ni ò ṣe ṣe Ọlọ́run ò ní fi gbogbo wa lẹ̀ Àmín. ẹ má fi Islam lẹ̀ Islam ò ní fi wa lẹ̀ Àmín. àsìn Ọlọ́run ara wa là ń sìn àsìn Ọlọ́run ara wa là ń sìn torí pé ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn àlàáfíà ni
ẹ̀sìn tágbédá ní ẹ̀sìn àlàáfíà ni mo lè fún ilé example tí ọlọ́pàá bá ń lọ báyìí tó bá ń kó gbogbo èèyàn tó bá rí ẹni tó mú tẹ̀sí bí ìdání báyìí tó ń lọ mò ń sọ fún yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́hùn á dáadáa tiẹ̀ ní àfàlélé ẹjẹ́ ó máa lọ bí nǹkan mi ń gbénú ẹ̀wọ̀n ní mọ̀ àmọ́ respect tí wọ́n ní fún Islam tí wọ́n ní fún Ọlọ́run òun ló jẹ́ kó yọ̀ǹda onítọ̀hún téèyàn bá jẹ́ ní tó burú jù láyé tí nǹkan má bàjẹ́ ládùúgbò òun náà máa pè ṣùgbọ́n ẹni Ọlọ́run wọ́n máa ń yọrú wọn sọ́tọ̀ ni tẹ́ bá fi ìṣẹ́jú díẹ̀ lẹ̀ tẹ́ fi sin Ọlọ́run kọ́ lẹ̀ sin ara yín ni o nítorí ẹni tó bá ní ọkàn tó fọkàn balẹ̀ báyìí tí ó ń kírun lójú méjèèjì tí ó ń gbàwẹ̀ ọkùnrin a máa balẹ̀ a máa sọ fọlọ́run pé mo sìn ẹ́ ṣe báyìí fún mi aláìka kọrin kan ṣe ní ọdún kan ṣe ń kọ́ àfà ó ní àìsàn kékeré tó bá ṣẹ̀dá lọ́jọ́ kan á dàbí wípé kò lálàáfíà kan rí látọjọ́ tó ti délé ayé tó bá jẹ́ mùsùlùmí ó tí ò kírun tẹ́lẹ̀ tí ò dé mọ́ṣáláṣí rí àrùn tí ò níṣẹ́ ńlá bódẹ̀jọ́ nígbàgbọ́ ó tí ò lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ tí ò mọ Jésù àrùn tí Jésù wọ́n tó wá ń bẹ láyé ò pẹ̀ lálàáfíà tó ń rí gàrí wà mú tó tún wá ńlá gidi pọ́ lọ́hùn mí yóò ṣe alhamdulilayi Rabbil alamin. ká lè sunkún sọ́lọ́run lọ́rùn láti ṣe gbọ́dọ̀ tún súnmọ́ nta bá yà lọ́mọ wa máa yà nígbà tí o bá kírun tí o gbàwẹ̀ bó ṣe máa wá sọ fún ọmọ ẹ pé kó kírun kó gbàwẹ̀ àti bàbá mi náà ò ṣe é bí mo ṣe jó lórin mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ gan olọ́tí oní nǹkan kan láàrin wọn torí dáadáa Ọlọ́run ọba ló yan kálukú gbogbo àwọn lè rí bákan náà ṣùgbọ́n wọ́n bá ẹ̀kọ́ tó bá lè kọ́yàn nínú nǹkan tó ní kọ́ wọn díẹ̀ kọ́yàn díẹ̀ nínú ilé mi nígbà tí mo ṣe ń gbé yàrá ayọ̀ kan. Allahu akbar. kí n tó dẹ́n tó ń gbérú màá palọ̀ sí. Alhamdulillahi Rabbil alamin. àwọn ọ̀rẹ́ mi tó bá wà mí wá Àlàó ṣe fàájì fún wa màá ní irú fàájì wa àwọn fẹ́ mú kíní àwọn fẹ́ mú kíní ẹ̀ ló bí ẹ palọ̀ wọn sálẹ̀ wa ẹ má torí pé èmi kì í mú kí ẹ má ní nítorí àwọn ni ẹ o fẹ́ mọ̀ mọ̀ ṣáwọn ni ṣé torí pé wò ó mú yẹn torí inú ayé la wà a gbọ́dọ̀ dispute yẹn nítorí wọ́n fẹ́ jẹ nìyẹn ṣùgbọ́n tá a bá mọ̀nà àti yí ẹ lọ́kàn padà á yí ẹ lọ́kàn padà ẹ bọ́lẹ̀ ẹ lọ mú reason ni pé mi ò fi ṣáwọn reason ni pé tí ẹ bá fẹ́ mú nǹkan tẹ́ fẹ́ mú yẹn èmi kọ́ ni màá lọ bá yín rà fúnra mi àwọn ọmọ mi ni màá rán tí máa rán pé ẹ lọ rọ tí wá fàlejò wọ́n ti mọ̀ pé nǹkan téèyàn máa ń mú nìyẹn wọ́n dẹ̀ yìí kéré wọ́n á bẹ̀ tíra ẹ̀ ńjọ́ kan mo lè ní ẹ̀kọ́gò padà lọ wọ́n pé náà tiẹ̀ máa ń múnú kínní wọ́n á rọ́ sọ fún àwọn náà ti fọ́ wọ́n ti ṣe kínní wọ́n dọ̀ lọ́tí by style yẹn I don't do it go downstairs there is a bar there sit down there I will join you very soon ẹ lọ ṣe bá jí bẹ́ẹ̀ máa bá yín ara àwọn ẹ̀kọ́ kan nìyẹn tí ẹ bá rí ọmọ kan tó yọ ológogoro ládùúgbò ẹ béèrè lọ bàbá ẹ nínú kó jẹ́ kó ti mú tẹ́lẹ̀ kò mú mọ́ ni nítorí pé tó bá tí kì í bá ṣe bẹ́ẹ̀ tó bá yabẹ̀ ọmọ àlè ni o bàbá ẹ máa ní ẹnu àti sọ fún pé ṣó bẹ́lẹ̀ lọ́wọ́ mi mélòó nínú àwọn bàbá ló lè sọ fún ọmọ tó ń wà ìpátá pé ṣó bá lọ́wọ́ mi despite that I'm a musician ó ní irú ọ̀rọ̀ tó lè jáde lẹ́nu mi sí ẹ̀dá ẹgbẹ́ mi bí ẹ jẹ́ ọmọ ògbóró yìí torí ọmọ ògbóró ni mi I'm a street man bí ò kí ń dáṣà pé kí wọ́n á bínú kan ní àyàlàyà mi ṣe rí mi ń ṣe mi ń bọ̀ rẹ́ mi ṣeré kó máa bú màmá mi nítorí mi ní bú bàbá ẹ̀ tí n bá ba ṣerú eré yẹn ń ṣojú ọmọ mi náà ṣerú ẹ̀ kí a máa lọ fà ká máa fa ọ̀rọ̀ gùn Islam dá ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ lọ́wọ́ ẹ̀dá tìtorí ẹ̀ inú mi dùn mo bára mi yọ̀ ẹ̀dẹ̀ bára yín yọ̀ pé ṣé kí ni ipa ní Islam Alhamdulillah. ẹ má fagídí mẹ́ni kankan bí kò wáṣẹ́ sí o torí ó lè dìjà ẹ jẹ́ kó máa rí dáadáa nínú yín pẹ̀ ń ṣe kó wá báyìí fún rẹ̀ kí báwo lẹ ṣe ń ṣe. Kama tadinu tudan. àbí bẹ́ẹ̀ kọ́ fàbí wọn rà mọ̀ tí mi náà láì lè tà láhùn wọ́n ní àbí bàbá
wọ́n ní ìkẹ́ ńlá ta kẹ́ ànábì nítorí pé ó rọ̀ fún ara ayé kò sọ pé ẹ wá ẹ̀sìn yẹn gbọ́dọ̀ sìn tipátipá o àbí wọ́n ní kèfèrí ní amsa kó tó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nítorí pé rọ̀ṣúlù rọ̀ fún àwọn ẹ̀dá sallallahu alayhi wa sallam tó rọ̀ fún wọn lọ́lọ́run ṣe tó pé tó bá àfà ojú òní tiwa o àmín ní kúkúrú ẹ má jẹ́ àfi Islam lẹ̀ àti ríra lọ́dún yìí nínú Ramadan tàbẹ́ bẹ̀rẹ̀ àti ríra àti máa fojú ayọ̀ pàdé ara wa ń gbà mí. àmín masha Allah la quwwata illa billahi aliyyil azim. Assalamu alaikum warahmatullahi.